Gamboli tó ń ta egbòogi olóró fáwọn agbébọn wọ gbàgà NDLEA ní ìpínlẹ̀ Niger. Àjọ National Drug Law Enforcement Agency (NDLEA) tó ń gbógun ti gbígbé egbòogi olóró lórílẹ̀‐èdè yìí ti kéde pé ọwọ́ àwọn ti bá ọkùnrin kan Muhammad Sani táwọn èèyàn mọ̀ sí Gamboli, ẹni tó máa ń ta egbòogi olóró fún àwọn agbébọn ní ìpínlẹ̀ Niger. Nínú àtẹ̀jáde tí Fẹ́mi Babafẹ́mi, adarí ìkéde fún NDLEA, fi síta ló ti ṣàlàyé pé lẹ́yìn ọ̀sẹ̀ kẹta tí àjọ náà ti fẹ́ mú Gamboli ṣùgbọ́n tó sá mọ́ wọn lọ́wọ́ ni ọwọ́ ṣẹ̀ṣẹ̀ bá. Àtẹ̀jáde náà sọ pé 20 oṣù kọkànlá ni NDLEA ti kọ́kọ́ lọ tú ilé Gamboli tó wà ní Anguwan Makera Kúta ní ìpínlẹ̀ Niger wò, ṣùgbọ́n wọn kò rí òun fúnra rẹ̀ mú lọ́jọ́ náà. Egbòogi olóró kan tí wọ́n ń pè ní Stonk tí ìwọ̀n rẹ̀ jẹ́ 471.8 kg ni wọ́n rí gbé nínú ilé náà, bí àjọ yìí ṣe fìdí ẹ̀ múlẹ̀. Àlàyé àjọ NDLEA ni pé olóbó ti ta àwọn ṣáájú pé Gamboli ń wọléwọ̀de pẹ̀lú àwọn agbébọn kan níjọba ìbílẹ̀ Shiroro ní ìpínlẹ̀ Niger àti pé òun ló máa ń bá wọn wá oògùn olóró tí wọ́n mu. Èyí ló jẹ́ kí wọ́n máa dọdẹ rẹ̀ tí wọ́n sì fi lọ yẹ ilé rẹ̀ wò lóṣù kọkànlá, ṣùgbọ́n tí wọn kò rí i mú. Adarí ìkéde NDLEA ṣàlàyé pé ikọ̀ àwọn dọdẹ Gamboli títí tó fi bá ní ọ̀kan lára àwọn ibi tó ti ń ta ọjà tó lòdì sófin náà sí, ìyẹn ní Anguwan Fadama Kúta ní ìpínlẹ̀ Niger. Ó ní níbẹ̀ ni àwọn sì ti fi ọwọ́ òfin mú lọ́jọ́ 11 oṣù kejìlá ọdún 2025 yìí. Ìgbàgbọ́ wà pé lára irinṣẹ́ àwọn agbébọn ni oògùn olóró mímu náà wà, nítorí ojú lásán kò ṣeé ṣe iṣẹ́ aburú tí wọ́n ń ṣe. Èyí ni wọ́n ṣe máa ń mu àwọn èròjà tí yóò fún wọn ní agbára òdì náà, pàápàá bí wọ́n bá fẹ́ lọ kọlu àwọn ìlú tí wọn yóò tún palẹ̀kùn egbòogi náà máa ń jẹ́ kí ojú wọn yí padà, tí wọn yóò fi dá ọ̀pọ̀ ẹ̀mí légbodò, gbé àwọn mìíràn wọ igbó láì ṣàánú ẹnikẹ́ni. Ọ̀kan lára àwọn ìpínlẹ̀ Òkè Ọya tí àwọn agbésùmọ̀mí ń dà láàmú sí ní ìpínlẹ̀ Niger náà jẹ́ ẹni ọdún 23 ní Gamboli tó ń tà fún wọn yìí, bí NDLEA ṣe sọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.